everybody will know what to do when the time comes. When the time comes, everybody will know their right. Niger Stars stood up to ask for their right. Burkina Faso stood up to ask for their right. When the time comes up, the Nigeria will join hands together to ask for their rights. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ṣé ìrètí sì wà lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí? Ìrètí ọmọ orílẹ̀-èdè yìí ti sọnù. Bá a ní káwúsá kó wá ṣèjọba. Báwọn bá ti débẹ̀ tí wọ́n ṣe rákàdédè. Wọ́n débẹ̀ wọ́n mọ̀ pé wòlú síra wọn. Ṣígàbá yẹ́yẹ Zonanki bọ́n bá ti fèdè síra wọn wọn àrí nǹkan kan míì mọ́. Àwọn yìí náà ń ṣe tiwọn láyé ọ̀tọ̀. Èyí tá a tún lò tán yìí ó tún gbọ́n ara míì yọ. Àwọn Boko Haram, bandits, kidnapping, meyati Allah, àwọn gbàlú kan wípé àkókò wa nìyí bíi pé Haúsá ò tiẹ̀ darí orílẹ̀-èdè yìí kò sì yé wa. Ẹ̀yà yòókù wá di ẹni tó ń tọrọ láti dúró nínú ẹ̀. Bá a sì ní kí Yíbò débẹ̀. Wètè ego, nye mmiri, bịa n'ebe a, ọzi nzọ. Báwọn náà bá ti rẹ́lẹ́yà wọn. Kódà àwọn fẹ́ lè gbé gbogbo orílẹ̀-èdè ta. Lákòókò táwọn bá débẹ̀, láwọn máa gbọ́ nǹkan kan bíi militant. Làwọn náà sọ pé àwa la débẹ̀, ìjọba wa rèé. A gbìyànjú a ní kí Yorùbá a ní kí ẹ̀yà Yorùbá ó débẹ̀, ọmọ wa ni ẹjọ́ ṣe àwa ló kàn. Kí ni ohun tá à ń rí mú bọ̀ ọbẹ̀? Kí ni ohun tá a lè ní arítọ́ka sí? Yorùbá, èyí tó wá mú mi bọ́ta lónìí ni wípé lásìkò tí bàbá Ọbásanjọ́ débẹ̀, àsìkò yìí ni OPC di mẹ́ta náírà. Làwọn náà ń bá wọn jàgbalẹ̀, làwọn náà ń dá sọ̀rọ̀ lọ́kọ láya, làwọn náà ń ṣe. Àtúwá ní kí Yorùbá mi ò débẹ̀. Yorùbá mi náà tún débẹ̀. Òpùdà. Nígbà tá a sọ pé change, kàkà tí ó fi change gbogbo nǹkan dàrú. Lákòókò yìí lejò ń gbówó mì. Lákòókò change lárí tí gòrílà ń gbówó mì. Lákòókò yìí lówó ń parẹ́ mọ́nú ọ́fíìsì. Gbogbo owó tí wọ́n gbà lákòókò yìí gẹ́gẹ́ bí wípé we want to fight corruption. Àárín nǹkan kan tá a lè ní aníkókó pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí. Níbo làwọn owó yìí wà? There is nothing to account of. Òpù wádà. Àwọn àjọ òṣìṣẹ́ níjọ́ tí òpù dé ní epo di 600 plus. Epo di 600 plus. How much is our incomes? Àwọn àjọ òṣìṣẹ́, àwọn ń jà fẹ́kúnwó. NLC, Labour Congress, ẹ̀kúnwó tẹ̀ ń jà fún yìí kò lè pé yín nítorí gbogbo owó tẹ̀ ń jà fún yìí electricity tariff have rise up. Fuel have even ìwọ tó ń gba 100,000 tí wọ́n bá sọ di 200,000 lọ́mọ wípé you keep on parabolating in one circle. Kò sí ohun tó fẹ́ fowó yẹn ṣe. Lọ́nà wo àti túmọ̀, let me break it down for you. Gẹ́gẹ́ bí ìwọ tó ń gba 100,000 epo at least òun epo 5,000 weekly
lọ́mọ pé epo 5,000 ò lè gbé ẹ weekly mọ́, ó gbọ́dọ̀ mọ epo 20,000. àwọn ọmọ rẹ tó ń lọ school tó ń fún ní transport fare, iye tó ń fún wọn fún transport fare kọ́ ni wàá fún wọn mọ́ o. iye tó ń ra rice kọ́ mọ́, rice is now 40-something thousand naira. A bag of rice is 40-something thousand naira. kò wá sí iye owó tó lè gbà tó lè tó ná mọ́. ebi ń para ìlú. àwọn ilé ìgbìmọ̀ aṣòfin, you are doing things with impunity to our children. kí Senate president ó mọ ní we are going for an holiday and we have sent a token into your different accounts. ṣé hope wá wà nínú ìjọba eléyìí? bá a bá wí tán wá ní Yorùbá lọ̀tá Yorùbá, ọ̀tá kọ́ kó ṣàwùsá ló wà ń bẹ̀ kó ṣe yíbò, a ó sọ̀rọ̀. nítorí democracy la wà, government of the people, by the people, to the people. mo ṣe skit kan láyà àjẹta, mo ní if care is not taken, there will be another revolution in the country called Nigeria. mo ka newspaper láàárọ̀ yìí, wọ́n ní ọkùnrin kan lórí terminal bridge láti Lẹ́kì ó bẹ́ sínú odò. yóò bẹ́ sínú odò. ìjọ wo mo ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ ó kàn máa rìn lọ ẹ̀ẹ̀kan rí tó dédé mí kanlẹ̀ yóò collapse. ìwọ tó wà lókè òkun tó bá ń send 100,000 sí ìyá rẹ àti bàbá rẹ tẹ́lẹ̀ lọ́mọ pé lọ sọ di 300,000 nítorí owó yóò kàn kankan. mo kí Maka Kevin, ọmọ wọn lọ́ṣogbo nílé ọba ti tẹ́wọ́ gbẹja nílé oníyùn lábẹ̀bẹ̀, Ọ̀ṣun Òṣogbo yọ gbé wá. ẹ wá wò ó, èlò ló fẹ́ fáwọn ìyá àti bàbá yìí tí ó tó wọn ná mọ́. bó ló fẹ́ kọ́lé sílé, a cement of cement, one bag of cement is now 5,000. bóyá ó yọ 200 naira. tó o bá ti fọ̀kadà gbé ó pé sí 5,000, 4,008 ní cement ẹ̀yọ̀ kan. oúnjẹ tá à ń rí ní ìsìn yóò tí ì tó wá jẹ bèlè tàṣé pé a ṣiṣẹ́ kalẹ̀ dọ́jú alẹ́. èèyàn mélòó ló jàjẹ yó débi pé yóò jàjẹ ṣẹ́kù dọ́jú alẹ́? kí ni tá à ń ṣe palẹ̀ mọ́ dọ́jú alẹ́ ara wa? èèyàn mélòó ló lè fọwọ́ sọ̀yà wípé ọjọ́ alẹ́ mi ó sátè? àwọn bàbá wa ẹlòmíì rí lé méjì mẹ́ta kọ́. ọmọ tá à ń tọ́ gan, kí ni àmì ìdánilójú wípé oúnjẹ ọmọ òun ó dínà fún wa jẹ? kìí ṣèpè. láyé ọjọ́ sí ẹni bá ti rán ọmọ léèwé inú rẹ̀ ó máa dùn wípé tó bá jáde òun ó kéré. èrè wo, sorry to say o, èrè wo la fẹ́ kó lórí ọmọ mọ́? èyí iṣẹ́ kò síṣẹ́. ó fẹ́ lọ bí ọ̀rọ̀ burúkú ni. àìmọye òbí tó tọ́ ọmọ wọ graduate, ọmọ graduate tán ilé bàbá ló sì wà. gbogbo àwọn tó kọ́ṣẹ́ náà kò síná tí wọ́n fi ṣiṣẹ́. wọn à ríṣẹ́ gbà. economic wa ló sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin dolóńṣó látàrí wípé àwọn obìnrin wọn rí ọkọ nítorí ọkùnrin tó fẹ́ fẹ́ wọn kò tí ì rẹnu ara rẹ̀ bọ́ débi pé òun gan sọ pé òun fẹ́ fẹ́ yàwó. kò wá sí ló jẹ́ kóbìnrin ọ̀pọ̀. ìwọ̀nba àwọn tó túráyè níjọ́ tóun àtọkọ bá ti ní gbólóhùn àsọ ìfẹ́ là fẹ́wé. ìfẹ́ là fẹ́wé wá máa lọ lé yín látàrí wípé ó ń wọ́gbà àti kọ̀ọ́lẹ̀ nítorí áṣìpì yẹn pọ̀. mo bí àbúrò mi kan mo forúkọ bù láti rí láṣàálẹ̀ yìí kó tó di pé àwọn ilé mo nígbà wo ló máa rí báyìí àwọn ẹgbẹ̀gbẹ̀ ti sọ yẹn o. lọ́mọ 30+. kí nìdí? ó ka ND, ó ka HND, ó ṣiṣẹ́ pẹ̀típẹ̀tí kò dọ́ra wọn. hustling bí kí wọ́n máa ṣàmọ́ra wọn kọ́rọ́kọ́ kétra lónìí, kí wọ́n ọkùnrin wá dẹni tí ń dáná nílé kétra, ọkùnrin wá ti kétra. irú
skul yẹn náà nísìn mélòó bá àwọn ọ̀rẹ́ tiẹ̀ náà tí wọ́n ṣe tán láti fẹ́yàwó nígbà tí ẹkọ́nọ́mìkì ò ṣe wọ́n lóore. èyí tó bá ṣèṣì lóyún fọkùnrin mo kí brọ́dà mi èyí tó bá ṣèṣì lóyún pẹ́rẹ́ àwọn ọkùnrin tó bá ń gbọ́ japa a ní ọmọ lòún gbà òun ti fẹ́yàwó. ọ̀pọ̀lọpọ̀ obìnrin látàrí eléyìí náà single mother tó jẹ́ òun náà fẹ́ mi tọ̀ kó bọ́yàwó kó kóun náà máa bọ́ ọmọ rẹ̀. owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ nìyí. àkọ́kọ́ pure water ò tà mọ́ tábà ní kílódé tí ò ta pure water. gáràjì tó ti fẹ́ mọ́ họ́kì kó lóun ta table water ẹ̀yìn náà lè já tíkẹ́ẹ̀tì òfò fún wọn. kí wá ní rìtọ́ọ̀sì tí a lè ní orílẹ̀-èdè yìí fún ọmọ orílẹ̀-èdè yìí? electricity àwa là ń san tàrífù wa a ní kankan bá a sanwó náà bá a lò náà estimated bill ni wọ́n mú wá àtúgbà prepaid náà pọ̀ mọ́ ìfẹ́ pé ó dàbí ẹni tó lọ ra mọ́tò jíìpù tó wá jẹ́ fíìsìs o mọ̀ bí ó ṣe máa gbọ́n ikú bẹ́ẹ̀ náà ni tàrífù náà òun náà ó ń sọ̀kè. ẹ wá láwọn èèyàn oníkàdédé máa rìn lọ kí wọ́n má collapse. I was speaking with my grandpa today this morning. wọ́n ní kí n sẹ́yìn kankan sáwọn wọ́n ní ẹ wo ìgboro ti dàrú. wọ́n ní ó ti ẹ̀ wá ṣubú gbogbo èèyàn báyìí mo ní ẹjẹ́ máa dúpẹ́ tí à ń dúpẹ́ ẹ̀yẹ sàkọ́ ronú nígbà tí a ti rájẹ sílé ẹ máa jẹun. kò wá tẹ̀lé sí owó kankan ní àkáǹtì àwọn wọ́n ní ṣé mo mọ lágbájá báyìí ọ̀rẹ́ wọn kan ní wọ́n ló kàn dédé rìn lọ ó dẹ̀ collapse ó dẹ̀ ṣubú ó dẹ̀ ní stroke. wọ́n ní kí ló dé tán ní stroke? wọ́n ní àkọ́kọ́ ó jẹ́wọ́ nàkó àwọn owó kan báyìí wà tí wọ́n máa ń gbà nínú òkè ó jẹ́wọ́ nàkó wọ́n tún wá pè é wípé ìkan lára àwọn ọmọ ẹ̀ síìkì wọ́n ní pé àkàn tó ṣe nìyẹn kò sí kálíbí tí ó ti mọ̀ pé ọmọ òun tó síìkì yìí ilé ìwòsàn ìjọba kan wà tí ò ti ní kàn wípé ibẹ̀ ni ó ti mọ̀ gbà wòsàn ìrònú ni ò ní pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń kú lórílẹ̀-èdè yìí ìrònú ni mélòó wa ni wọ́n fẹ́ tẹ́sì bp wa tí ò ga gbogbo ẹni tí ọlọ́run láǹfààní kó nílé kọ́ ẹbí wọn wípé bóò ni yóò sọ fún ẹgbẹ́ ikú mú tọ̀ tó fẹ́ bọ́ sí tòsí. àwọn ọlọ́run ní gbogbo nǹkan tí tó ń bá bọ́jẹ̀tì 1 million pé bóyá fún estimate pé nǹkan báyìí tá a bá ní 1 million yóò parí ẹ̀ lọ́ọ́ mọ̀ wípé 2 million plus ló padà náà. irú ìgbésí ayé wo là ń lò? èèyàn mélòó lálejò lè wá kí nísìnyí tí ó béèrè pé ṣé kí wọ́n sáré bá yín dáná? èèyàn mélòó? àkáǹtì èèyàn tó wà lórí fóònù mi lẹ́nu ìjẹta sẹ́yìn ó tó 8 tèmi gan rí kọ́ọ̀lù wọn tí mi ò lè gbégbé irú wàhálà olè lè gbà yìí tẹ́lẹ̀ 5,000 10,000 kìí ṣòwò ní ìsìn ó ti di odidi owó. tó o bá fún yàn mẹ́wàá ní 5,000 èlò nìyẹn that is 50,000. kí ni mo rí èlò ni mo rí? ẹkọ́nọ́mì orílẹ̀-èdè yìí sì kọ́ gbogbo wa láwọn àsìfẹ́ làánú mọ́. àwọn owó tí ò jọ mọ́wọ́ ó wá dodidi owó lọ́wọ́ gbogbo wa. èlò lára bag of pure water tí n bá ti fún 1,000 wọ́n á já omi ní tí ipá lómi yẹn fi ń já mẹ́rin àbí márùn-ún nìsín ní 1,000 tẹ́lẹ̀ máa ti fún 1,000 náà ó ti níbi tá a máa tò sí kò já kankan mọ́. Do we see avo whereby the leaders are doing things with impunity to our children? Kí ni wọ́n pè ní impunity? Nǹkan àmọ́ náà ṣe pé kí lẹ́ ṣe
ebi ń para ìlú tó báyìí ẹ wá announce pé we have given you the token of something amount for the leave for service break. Palliative wo kí ni nǹkan tẹ́ fi rárá lọ́rùn kẹ́tì ẹ̀ wá ṣe tán kẹ́ni gbogbo ní o tàrífù owó náà má san mọ́ ìjọba mọ̀ sàn yẹn ká mọ̀ pé ọ̀rọ̀ náà o àwọn akọ́lá á san ìjọba ló sàn yẹn gbogbo wa pátá èèyàn mélòó ló ń mọ́ ọmọ lọ sùkúl ìjọba mọ́ when things are not working well. Mo rántí when I was in secondary school. My secondary school days was one of the best secondary school back then. I went to Fakunle Comprehensive High School in Osogbo then. Fakunle. Àwọn tó bá jẹ́ ọmọ Osogbo wá ti mọ̀. I went to Fakunle Comprehensive High School. Ìwọ tó bá fẹ́ wọ Fakunle gbà yẹn, orí ẹ̀ gbọ́dọ̀ set. Àwọn tí wọ́n bá ti mọ̀wé gbà yẹn, school kan wà Oroki lọ́nà ìlú Ògùn lọ́mọ kó wọn lọ. Nítorí àwọn èèyàn ò lè mú bẹ́ẹ̀. Oroki yẹn náà máa kó wọn lọ ṣé sùkúl yẹn ti exist dà sùkúl yẹn náà máa kọ́ àwọn yẹn lọ àwọn akẹ́wọ́ bá ní pé àṣìbọn 1+1 Fakunle first choice wà nìyẹn olùkọ́ tá a máa pe kíní primary school yẹn ṣé common entrance ni common entrance èèyàn mélòó ló wá gbàdúrà pé káwọn ọmọ òun lọ sùkúl yẹn táwọn ọmọ sùkúl kan máa fẹsẹ̀ gbá gbòòrò kiri ní ìsìn ani teacher friend command saba gbogbo èrò pé teacher friend gẹ́wọ̀n school ma gbogbo ìwọ̀n gbogbo tó yẹ ká tún máa fi jẹun private school náà láti kù sí tó o bá fẹ́ rí private school tó tiẹ̀ tó jẹ́ kọ́sọ́ngbó tó tún da díẹ̀ ó bẹ̀rẹ̀ láti rí wàásù pé ilé ìtì ẹ̀ máa ní débù díẹ̀ ó bẹ̀rẹ̀ láti rí wàásù wọ́n fẹ́ wọlé nìsín ẹni tó san wàásù tẹ́lẹ̀ ọlọ́mọdé orí 70,000 iṣẹ́ yóò sì sí bàbá sì wò pé ọlọ́mọ jẹ́ kó ń jẹ́ bàbá lásán ẹ wá lẹ́yìn ọ̀rẹ́ ìlọ́kùn ní collapse ìkà yìí pọ̀ ọ̀dájú yìí pọ̀ ìnira yìí pọ̀ nobody can bear it my time ní 9,000 báwo wá la ṣe fẹ́ survive múra ẹ lọ kọ́lẹ̀ if things doesn't work this way working this way bó ṣe lọ ìtò lọ bẹ́ẹ̀ níjọ́ tí a bá ní àgùntàn kan ògiri yóò yíjú padà níjọ́ tí a bá ní àgùntàn kan ògiri yóò yíjú padà Mr. Tayo ní 90,000 owó school àwọn ọmọ ti di 90,000 èlò rẹ̀ ní èlò lówó oṣù ní èlò ní source of income sí ṣé bó bá ṣe kọjá lẹ́ka ṣó ń yá bí ti tẹ́lẹ̀ mọ́ is there still hope hope dà ẹjá bíra wa léèrè where is the hope where is the hope fuel rise ohun tí wọ́n pè ní oúnjẹ Yorùbá ní tí oúnjẹ bá ti kò nínú ìṣẹ́ àbùṣebùṣe oúnjẹ ò ṣeé jẹ nígbà táwọn kékeré a ní lighter a ní water corporation àwọn ọmọ tiwa wà máa gbọ́ daddy have you pump the water the wall is not working wọn ọmọ tó ń jẹ́ pump water ẹ wá ní táíwọ́ọ̀dù pọ̀pọ̀lọpọ̀ wa táíwọ́ọ̀dù ṣe ní pé kàngádẹ̀rọ là ń mú kàngádẹ̀rọ là ń mú láyé ìgbà yẹn tí wọn bá mú wájú òṣomi láàgbé korobá lánàá pọ̀ kàngádẹ̀rọ á kì í mú gbà yẹn bọ́ọ̀lù là ń pè kàngádẹ̀rọ á mú àmà ògbó lọ lẹ́nu gbogbo sáṣẹ́ pure water ká mú bọ́ọ̀lù ní fún mi pure water kan bọ́ọ̀lù ní gbogbo ẹ̀ bọ́ọ̀lù mélòó ni wọ́n treat mi ò fi wọ́jà gbogbo sáṣẹ́ pure water yìí bọ́ọ̀lù là ń mú bọ́ọ̀lù ni bọ́ọ̀lù ni gbogbo bọ́tù water kan láàmú yẹn náà bọ́ọ̀lù ni àdẹ̀rọ síkùn
ló fi jẹ́ pé tó o bá gbádùn láàrin oṣù méjì o gbọ́dọ̀ treat typhoid àti malaria. àwọn èèyàn kan wá ń kú akànṣòfò adẹ̀ ní orílẹ̀-èdè ni wá. Is this a country? nítorí àwa tá a kéré yìí náà a sì báwọn kankan bá rí pé kò sí mọ́. láyé bí sí Àkàndé nítorí lẹ́yìn Theophilus Gbàǹgbóyè ní Bísí Àkàndé àwọn ni wọ́n ṣe gómìnà wọ́n sì fún wa ní ẹ̀kọ́ ọ̀fẹ́ àwọn òwe ní mẹ́ta báyìí pé wọ́n á ṣàtìyẹ̀ níwèé mẹ́ta kò sí kankan. ẹ̀sùn kan tí gọ́ọ̀mẹ̀ntì ń provide fún aráàlú tá a lè mọ̀ pé nǹkan báyìí ni wọ́n fún wa. àwa tí ìkọjá wípé ta fẹ́ campaign electricity, good roads, free health care. mélòó ní gbogbo wa yìí níyàwó wa lè bímọ táyì ló lọ sí maternity ọfẹ pọmọ lọmọ maternity tí ò sí bọ́ọ̀bù tí ò sí iná tí ò sí bẹ́ẹ̀dì. ọ̀pọ̀lọpọ̀ tí ò tún wá lè avoid doctor tó standard ilé alágbo oníkálukú wa mú precaution. ẹ kàn gbọ́ pé auxiliary nurse tó kọ́ṣẹ́ oṣù mẹ́fà òun náà ti di doctor lòun náà bá lóun ti di doctor lòun náà bá máa lóun ti ń bẹ̀ èmi mo nura kú tí àwọn ìbáni wá tí ẹ̀yà kan bá níta ni ọ̀rọ̀ yẹn ní òbí mọ́tọ́ lọ́wọ́ jẹ́ ríwẹ̀ èmi nítorí ayé ò bọ́ pé bó ṣe gbọ́tò ìyàtọ̀ ò bọ̀ bàbá ti wá síkì nínú ilé gbogbo wa wà lè lọ sí hospital ní dókítà gidi àwọn auxiliary nurse tó lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ dókítà abẹ́lé òun láti ẹsẹ̀ àpapọ̀ dókítà ẹ̀kọ́ wá fún mi ló bá pé Fọlákẹ́ kó wá fún mi lómi kó wá fún mi drip. oríṣiríṣi nọ́ọ̀sì àdúgbò náà àwọn náà di nọ́ọ̀sì ẹ wá láwọn èèyàn kú kí ló fà poverty because the land has no hold there is no regulatory. gbogbo wèrè àtàsíwìn náà ní fún anybody lómi. ẹ ṣe sà self medication ló pọ̀ jù kódà tó fi lórí èmi torí bá ń fọ́ mi màá níbo máa ra paracetamol tí ẹ bá yẹ kó bá fẹ́ dójú ẹ̀ lèmi fúnra mi lọ́dún mọ́ lọ hospital máa ra paracetamol ni tó bá rí pé ara fẹ́ wíkì máa ra lábùkún ní kidney problem fi ń pọ̀ nítorí self medication kò yẹ mí náà lẹ̀ nígbà má dé ẹ̀yìn mi ò ní lọ sí ilé ìwòsàn ìjọba ọ̀dọ̀ private tí mo fẹ́ lọ náà nígbà bá ní mo bá ti bò fún pápó ṣe gbogbo ẹ̀ ìgbà yóò ní yóò kọ ìwé báyìí yóò lo rough writing kò ní bí ẹ mọ̀ bóyá paracetamol ló kọ paracetamol bẹ́ẹ̀ kọ́ ló lọ́ra paracetamol wọn ò já ní bẹ́ẹ̀ yẹ kó lẹ́yìn ẹni ní ó bá ní kí lọ sọ 30,000 lórí pé mo fi lẹ́ni kí tó kọ̀ yẹ kó sọ fún mi pé okay go and take this àbí kó fún mi kí n tètè mọ́ lọ́lé kó lè mú 10,000 wá àbí 5,000 oògùn tó rà ní 200 naira tó já sínú láìlọ́ọ̀nù fún mi yóò bá jù mí bílẹ̀ nígbà tí wọ́n ti mọ̀ yí pé tó o bá gbà lọ́dọ̀ àwọn lọ síbi tó ti ní rí dọ́kítọ̀ gbogbo dọ́kítọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n ti fly out nígbà tá a wá ní àwọn medical doctor tó dáa mọ́ gbogbo wa auxiliary nurse là ń lò èmi gan-an máa lò gbà mí tí bá kàn wọ́n pé àpò wíkì o ìyàwó mi ṣé kí n máa yẹ pé nurse ibi sì mọ̀ pọ̀ auxiliary nurse ni bí ó kà jẹ́ pé èmi ń kàkàkàkàkà ń béèrè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò yẹ kó lọ bẹ́ẹ̀ gbogbo wa láti ní internal injury ẹ má jẹ́ àtọ́ra wa ní Nàìjíríà yìí kò sẹ́ni tó pé tán gbogbo wa láti ní internal injury kò yọ mílẹ̀ àtẹ̀sẹ̀ báyìí ni tá a bá lọ bí tí wọ́n ti yẹ gbogbo ara wa wò dáadáa wọ́n mọ̀ pé yìí tí ò bá ní internal BP tó ti ronú nǹkan míì ti bàjẹ́ nú ara látàrí oògùn tá à ń lò. We are heading to. Is there hope? As God of God gbọ́dọ̀ sọ. Tá a bá ti ní malaria díẹ̀ báyìí. Wèrè kan tí iṣẹ́ dàrú mọ́ lọ́wọ́ tí ò ríṣẹ́ mọ́, òun ló bá sọ rẹ̀ dálágbo yóò bá mọ́ pàgó fún alábàálẹ̀. Alágbo yẹn dà. Èkó la fẹ̀ tí wọ́n mú yẹn dùn. Gbogbo alágbo rẹ̀ tọ́mọ kiri wá sọ́fíìsì wa báyìí. Inú láìpẹ́ ló bàbá lọ sí ẹ̀rọ àgọ́ àkíbà, ibà àti typhoid mí sí ẹ̀pọ̀. Bá ṣe mú láyọ̀ yìí àti dàá
ẹnu ìgbà tí nọ́ọ̀sì kan wá kìlọ̀ fún mi pé kí n stop ẹ̀ nítorí most àwọn èèyàn tó padà ní kidney problem àwọn herbs yìí ló ní effective ó ti lágbára jù níbo la wà lọ. ṣé iná ló dáa ni ta ní òkùnlé lórí ni ṣé economy la ní òkùnlé lórí ni ṣé social amenities la ní òkùnlé lórí ṣé àwọn sẹ́nitọ̀ tó kún wọlé tó wọ́n wọlé ìlànà sọ bí tá a ti ní kò. àwọn mínísítà kan yàn gbẹrẹgbẹ yìí ṣé àwọn yẹn náà la ní òkùnlé lórí where is the hope? Where is the hope? Set of thieves, set of selfish interest leaders, set of heartless-minded people. I want to know to with unlawful laws that only work for the poor. Bẹ́ẹ̀ yẹn jí fóònù tẹ́ ẹ bá mú wọn dájọ́ fún ó jí fóònù 40,000 èèyàn dẹ̀ kó billions owó orílẹ̀-èdè yìí yóò wá sí láì dọ́kítọ̀ dẹ̀ bá bá géètì ẹ̀ wọ́n dẹ̀ máa dádì lẹ́nu. Nàìjíríà Ghana wọ́n wá wo news kan Ghana náà ti ń kọ́ bí irú system ẹ̀ wọ́n mú wà kan Ghana ó kówó jẹ òun náà máa ti bí ẹni tó sick. Orí kábàtà máa sọ̀rọ̀ àkàmọ́jọ́ra wa ń dáta. Is there hope? Where is the hope? But if care is not taken, everybody started waking up from their slumbering. Everybody will know what to do when the time comes. When the time comes, everybody will know their right. Niger State stood up to ask for their right. Burkina Faso stood up to ask for their right. When the time comes up, the Nigeria will join hands together to ask for their rights. Akọni, orí mo fẹ́ wọn lọ, ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín ìyá, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n, ó dàbọ̀ yín àbúrò. Mr. Akinde ni. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.